ọmọ yẹ ògbèrìn àbẹ́ ògbèrìn torí ikú bàbá yẹ àtọ̀dá. èmi lọ́lẹ̀ ẹ̀gbọ́n mi adé mi kábíyèsí ọmọ bala àdìgbòlù àtọ̀dá ọba o bàbá ẹ̀ ọba ní òrìṣà tó ń bẹ lọ́wọ́ dẹ́ẹ̀dẹ́ tó ń dẹ́rù bá ara ẹ̀ adé mi ikú bàbá yeye Ọ̀yọ́ nílé Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́ tàtìbàtìbàtìbàtìbàtìbà ọ. òǹbólówó pé gbowó o sì ń bá àwọ̀fà pé kó dẹrù lẹ̀ àṣẹ o adìyẹmí àṣẹ o àtọ̀dá adé àṣẹ o làmìdí àṣẹ o àṣẹ kó lè bá àdìjà àṣẹ kó lè bá àdàpọ̀ ní kọ̀bá baládé mi lè rí bẹ́ẹ̀ ni ẹ bá mi tọ́jú Aláàfin Ọ̀yọ́mèsì ẹ tọ́jú Lámìdí fún wa ọmọdé lò ẹ tọ́jú Aláàfin Ọ̀yọ́mèsì ẹ tọ́jú Lámìdí fún wa àgbààgbà ló ẹ tọ́jú Aláàfin Ọ̀yọ́mèsì ẹ tọ́jú Lámìdí fún wa Egúnlù ẹ tọ́jú Aláàfin Ọ̀yọ́mèsì ẹ tọ́jú Lámìdí fún wa ẹ tọ́jú Aláàfin kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kíjòyè máa yan kó dé ìlú tòrò àpòyún lé àbítíbitì rè lásìkò àtọ̀dá ìgbàlẹ̀ òní fọ́. àwọn yìí lẹ́ni ìfàyà igi ìdálóko kó para lé Àjàyí tí kò pèrò ọ̀nà lọ́jọ́ tó ebi bá ń palẹ̀ a ò ní sí nílé lọ́jọ́ tó ebi bá ń pọ̀nà a ò ní rìn ní tì í. Àtọ̀dá Lámìdí má pè mọ́ bẹ́ẹ̀ lóye mo pè ẹ́ lórúkọ orúkọ náà fi ń pọ̀ bàládé kábíyèsí ẹ̀ Aláàfin.